Àwọn tí wọ́n dúró sánsán Jésù ló gbé wọn ró àti ojúṣe àtakitiyan tí àwọn olóòótọ́ olùṣọ́-àgùntàn ṣe. Àwọn tó ń ṣàìsàn, àwọn tá a sá lọ́gbẹ́ tí wọ́n ń sáná ní káàkiri ìgboro òjò àti lórí òkè káàkiri. Kò sí bá a ṣe fẹ́ túdi rẹ̀ náà tí ò ní ọwọ́ àwọn olùṣọ́-àgùntàn burúkú ni. Ayérayé tìrẹ ni ọlá, ọpẹ́ àti ìyìn àti ògo ní forúkọ rẹ̀. Rán ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí, jẹ́ kára àánú gbà. Ṣé tiwa láṣẹ pé káyàn ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má gbàgbé, à ń wo ọkàn Jésù lórí àwọn àgùntàn rẹ̀. Ní òní, mo fẹ́ fi hàn yín àwọn olùṣọ́ àgùntàn burúkú. Ọkàn Jésù lórí àwọn olùṣọ́ àgùntàn burúkú. Èròǹgbà mi lórí ọ̀rọ̀ yìí ni pé kí a lè dá àwọn olùṣọ́ àgùntàn burúkú mọ̀. Tí a bá dá wọn mọ̀, kí a lè sá kúrò ní ìsọ̀ wọn, kí a lè yẹra fún wọn. Ìwé wòlíì Èsíkíẹ́lì ní orí ìkẹrìnléníọgbọ̀n. Ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4 ni màá kà torí àkókò, torí a tún wo àwọn ìwé mímọ́ ni. A wo àwọn ìwé mímọ́ mìíràn. Mo fẹ́ fi àwòrán àwọn olùṣọ́ àgùntàn burúkú, mo fẹ́ fi hàn yín torí pé ọṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn burúkú náà ń ṣe, òun náà ló bí kí àgùntàn máa ṣàárẹ̀. Òun náà ló mú kí àgùntàn kó máa sáná ní káàkiri. Àwọn àgùntàn tí wọ́n bá ṣángun, tí wọ́n sì dúró re, tí wọ́n dúró gbọ̀ngbọ̀n, àwọn tí wọ́n dúró sánsán, Jésù ló gbé wọn ró àti ojúṣe àtakitiyan tí àwọn olóòótọ́ olùṣọ́-àgùntàn ṣe ló mú kí wọ́n dúró sánsán. Àwọn tó ń ṣàìsàn, àwọn tá a sá lọ́gbẹ́, àwọn tí wọ́n ń sáná ní káàkiri ìgboro òjò àti lórí òkè káàkiri. Kò sí bá a ṣe fẹ́ túdi rẹ̀ náà tí ò ní ọwọ́ àwọn olùṣọ́-àgùntàn burúkú nú. Ibi mo wá fẹ́ fi hàn yín, Olúwa gangan fúnra ara ẹ̀ ló sọ wípé àwọn ọ̀kàràn ẹ̀dá tí wọ́n wá di ọ̀ràn yìí, tí wọ́n ń da àgùntàn wọn láàmú, àwọn olùṣọ́-àgùntàn burúkú ni. Ìwé Èsíkíẹ́lì orí 34 láti ẹsẹ̀ 1. Ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá, ọmọ ènìyàn, fi àsọtẹ́lẹ̀ tako olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Sọtẹ́lẹ̀ fún wọn pé èyí ni Olúwa Olódùmarè wí. Ègbé ni fún olùṣọ́ àgùntàn Ísírẹ́lì tí ń tọ́jú ara wọn nìkan. Ṣó dára kí olùṣọ́ àgùntàn ṣaláì tọ́jú agbo ẹran? Yorùbá Bíbélì tí òde òní ni mò ń kà yẹn o. Ṣé ó dára kí olùṣọ́ àgùntàn ṣaláì tọ́jú agbo ẹran? Ìwọ jẹ wàrà, o sì wọ aṣọ olówùú sí ara rẹ, o sì ń pa ẹran tó wù ọ́, ṣùgbọ́n ìwọ kò tọ́jú agbo ẹran. Yẹ mú ẹsẹ̀ 4. Ìwọ kò tí ì mú aláìlágbára lára le, tàbí wo aláìsàn sàn, tàbí di ọgbẹ́ fún ẹni tí ó fi ara pa. Ìwọ kò tí ì mú aṣáko padà, tàbí wá ẹni tó sọnù. Ìwọ ṣe àkóso wọn ní ọ̀nà líle pẹ̀lú ìwà òǹrorò. Nítorí náà, ní àtàrí ìgbé ayé àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí àti ìwà àbàjẹ́ àti ìwà àjẹkì tó ń bẹ lọ́wọ́ wọn, nítorí náà wọ́n fọ́n káàkiri nítorí àìsí olùṣọ́ àgùntàn. Nígbà tí wọ́n fọ́n ká tán, wọ́n wá di ìjẹ fún gbogbo ẹranko búburú. Mo fẹ́ kí ẹ mọ̀, tá a bá pèèyàn ní olùṣọ́ àgùntàn búburú, olúwa rẹ̀ jẹ́ àwọn olùṣọ́ àgùntàn búburú rẹ̀ wọ́n pọ̀ o. Wọ́n jẹ́ aláìṣòótọ́ àtẹnibí tó ń fi ìyọnu àti ìnira àti ìkorò ṣàkóso àwọn àgùntàn Ọlọ́run. Àwọn kọ́ ni wọ́n ní àgùntàn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n máa ń ṣe bí ẹni pé àwọn làwọn ní agbo.
wọn ò ní àgùntàn, wọn à ní agbo, ṣùgbọ́n wọ́n ti sọra wọn di kànrànjàngbọ̀n fún àwọn àgùntàn nítorí pé aláìṣòótọ́ ni wọ́n. Lọ́wọ́ Jésù Kristi gbogbo àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run méjì la pín sí. Béèyàn ò bá jẹ́ olóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run á jẹ́ aláìṣòótọ́ ìránṣẹ́ Ọlọ́run. Olóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run, olóòótọ́ olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ó ní àwọn tí wọ́n kún fún gbàgbọ́, tí wọ́n sì gbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, tí wọ́n ń ṣe nǹkan Jésù Kristi, tí wọ́n ń ṣètọ́jú àwọn àgùntàn Jésù gẹ́gẹ́ bí Jésù Kristi olùṣọ́ àgùntàn rere ṣe ń ṣe ìtọ́jú wọn. Àwọn ẹni bí ni àwọn aláìṣòótọ́. Bẹ́ẹ̀ ni, àwọn aláìṣòótọ́. Jésù wá sọ nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 20, ó lè ṣògi la fi mọ́gi. Ó ní ẹ ṣọ́ra yín lọ́dọ̀ àwọn wòlíì èké. Àwọn olùṣọ́ àgùntàn burúkú náà ló pè ní wòlíì èké. Ó ní wọ́n tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. Ó ní nípa èso wọn lẹ fi mọ̀ wọ́n. Ó ní kò sí bẹ́ẹ̀ ṣe máa rí èso búburú lórí igi rere, ẹ sì lè rí èso rere lórí igi búburú. Èso igi là fi mọ̀gi. Ìdí nìyẹn tí gbogbo àwa tá a gbàgbọ́ nínú Jésù fi gbọ́dọ̀ mọ̀ ká sì fààyè gba ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ alákòóso ọkàn wa. Ká ní àwọn olùṣọ́ àgùntàn burúkú, a nílò láti mọ̀ wọ́n. Àwọn ni ojo ni wọ́n, ṣùgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò ẹ̀sìn ò ní wọ́n. Wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n alágbàṣe ni wọ́n. Jésù sọ wípé tí wọ́n bá ti rí ewu tó yọ sí àwọn àgùntàn, ọwọ́ epo ni wọ́n máa ń bá àgùntàn ńlá, wọn kì í bá àgùntàn ńlá wọ ẹ̀jẹ̀. Jẹ́ ń ka ìwé mọ́ fún ẹ. Ìwé ìhìnrere Jòhánù. Jẹ́ ká wo ìwé ìhìnrere Jòhánù. Ìwé ìhìnrere Jòhánù. Ọwọ́ epo ni wọ́n máa ń bá àgùntàn ńlá, wọn kì í bá àgùntàn ńlá wọ ẹ̀jẹ̀. Jésù ní èmi lolùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ọkàn rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Ẹsẹ̀ 12. Ṣùgbọ́n alágbàṣe, àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí, alágbàṣe ni wọ́n tí kì í ṣe olùṣọ́ àgùntàn. Ẹni tí àwọn àgùntàn kì í ṣe tirẹ̀. Ó rí ìkookò ń bọ̀, ó sì fi àgùntàn sílẹ̀, ó sì fọ́n wọn káàkiri. Ẹsẹ̀ 13. Òun sá lọ nítorí ó jẹ́ alágbàṣe, kò sì náání àwọn àgùntàn. Mò ń fi hàn yín ní àwọn olùṣọ́ àgùntàn búburú, àwọn ẹni bí láàrin àwọn olùṣọ́ àgùntàn. Àkọ́kọ́ tí mo jẹ́ kó yé yín ni pé aláìṣòótọ́ ni wọ́n, ẹni bí ni wọ́n. Wọ́n máa ń pọ́n àwọn àgùntàn Jésù Kristi lójú ni. Wọ́n máa ń jẹ gàba lórí àgùntàn Jésù Kristi ni. Bẹ́ẹ̀ ni. Ìkejì, mo sọ fún yín pé akọ́ṣẹ́mọṣẹ́ ojo ni wọ́n, ṣùgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nínú ìgboro ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni. Wọ́n kọ́ṣẹ́, wọ́n mọṣẹ́, ṣùgbọ́n alágbàṣe ni wọ́n. Wọn ò í ṣe olùṣọ́ àgùntàn gidi. Jésù jẹ́ kó yé wa wípé alágbàṣe ni wọ́n. Wọn ò rí àgùntàn bíi tiwọn. Wọn à rí agbo yẹn bíi tiwọn. Wọ́n rí àwọn àgùntàn yẹn bíi pé kọ̀ọ̀kan mi. Nígbà tí ìkookò dé, tí ewu dé, dípò kí wọ́n dìde kán gbèjà àgùntàn. Mo sọ fún yín wípé àwọn olùṣọ́ àgùntàn burúkú, ọwọ́ epo nìkan ni wọ́n máa ń bá àgùntàn ńlá, wọn kì í bá wọn ńlá wọ ẹ̀jẹ̀. Tí ìyọnu bá dé fún àgùntàn, wọ́n sá ni. Bí dààmú bá dé, wọ́n sá ni. Wọ́n sì wá fi àgùntàn yẹn lẹ̀ sínú wàhálà rẹ̀ kó máa ràn. Ta ni àwọn olùṣọ́ àgùntàn búburú? Olúwa tún tẹ̀síwájú láti fi àwòrán wọn hàn wá nínú ìwé Àìsáyà. Àìsáyà orí 56 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Àìsáyà, ìwé Àìsáyà orí 56. Àìsáyà
orí 56 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12 ẹ gbọ́ Olúwa. Ó ní àwọn olùṣọ́ Ísírẹ́lì fọ́jú, gbogbo wọn ṣe aláìní ìmọ̀, gbogbo wọn jẹ́ adití ajá, wọn kò lè gbọ́. Wọ́n sùn sílẹ̀, wọ́n ń lálàá, wọ́n fẹ́ràn láti máa sùn. Wọ́n jẹ́ àwọn ajá tó kúndùn púpọ̀, wọn kì í ní ànító. Wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tí kò ní òye. Olúkúlùkù ń yà sí ọ̀nà ara rẹ̀, ẹnì kọ̀ọ̀kan wọn sì ń wá èrè tiẹ̀. Kí ni àwòrán wọn tí Olúwa ń fi hàn wá láti ẹnu wòlíì Àìsáyà? Olúwa ń jẹ́ kó yé wa pé àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí, ọba ògo sọ fún wa wípé afọ́jú ni wọ́n. Jésù wá sọ ní ìwé Lúùkù orí 6 ní ẹsẹ̀ 43 pé afọ́jú tí bá ń fọ̀nà afọ́jú, inú kòtò wọn ó jìn sí o, inú ọ̀fìn wọn ó jìn sí o. Pé ẹni ibi ni wọ́n o, kì í ṣe pé wọ́n fọ́jú nìkan o, wọn ò tún nímọ̀. Nígbà tí Ọlọ́run ṣèlérí fún àwọn àgùntàn rẹ̀ nínú ìwé Jeremáyà orí 3 ẹsẹ̀ 15 pé èmi ó fún yín ní olùṣọ́ àgùntàn tí ó fi ọgbọ́n àti ìmọ̀ àtòye bọ́ yín. Àwọn yìí wọn àní ìmọ̀, àwọn olùṣọ́ àgùntàn burúkú nìyẹn. Wọ́n jẹ́ adití ajá, wọn àti ẹ̀ lè gbọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ odi, wọn ò lè gbó. Ajá, òkú ajá ni kì í kàn. Ajá a máa ríran, ntọ́ bá rí àgbò, ṣùgbọ́n àwọn eléyìí kì í, wọ́n fọ́jú, wọ́n dití, wọ́n yadi, wọn ò lè rí débi tí wọn ó gbó, kò tiẹ̀ sẹ́nu fún wọn tí wọn ó fi wá gbó. Kí ló dí wọn lójú? Kí ló fọ́ wọn lójú? Kí ló dí wọn létí? Kí ló yà wọn lódì tó wá jẹ́ pé oorun ni? Ọ̀lẹ ni wọ́n, ọ̀lẹ ni wọ́n, kìkìdá oorun ni. Ó ní wọ́n jẹ́ ajá tó wá kún ọjẹun àtàlájẹkì ni wọ́n. Yẹn ni pé olójú kòkòrò ní àwọn olùṣọ́ àgùntàn burúkú, tara wọn nìkan ni wọ́n ń wá. Ntí wọ́n jẹ àti ntí wọ́n jẹ ńlọ́jàrá bá wọn. Ntí wọ́n ó mu àti ntí wọ́n ó mú lára àwọn àgùntàn ló mú wọn lómi. Tara wọn nìkan ni wọ́n ń wá. Ntí wọ́n jẹ àti ntí wọ́n jẹ lọ́jàrá bá wọn. Ntí wọ́n ó mu àti ntí wọ́n ó mú lára àwọn àgùntàn yìí nìkan ló mú láyà wọn. Tọ́ ọ bá ti ríru wọn, sápò ní ìsọ wọn, yá gbàdúrà. Ọba ògo, gba ọpẹ́ kó gbà yín wa. Ọlọ́run kó gbà yín wa. Àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí náà, ó fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé. Jésù nawọ́ ìdáǹdè fún wọn, sí wọn, gbà wọ́n lọ́wọ́ agbára amúnisìn àti ìdìbàjẹ́ ẹran ara. Àwọn àgùntàn rẹ tó ń wá ń ṣàìsàn tá a ti sá lọ́gbẹ́ tí ń sanná ní kiri, Jésù tí wọ́n tún ti kó sí páńpẹ́ ọwọ́ àwọn ẹni bí wọ̀nyí, Olúwa gba àwọn àgùntàn rẹ, má jẹ́ wọn ó ṣègbé o. A dúpẹ́ torí pé o ti gbọ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín.